Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ káàbọ̀ padà sí abala àkójọpọ̀ ìròyìn wa láti iléeṣẹ́ Kásùn Gàjí tẹlifíṣọ̀n lọ́jọ́ tòní. Níbi tá a ti máa ń yọ àwọn ìròyìn eléyìí tó ṣẹlẹ̀ lẹ́ka àwọn agbo òṣèré tíátà, àwọn olórin, àwọn adẹ́rìn-pòṣónú, àwọn gbajúmọ̀ nílùú. Tá a máa yọ ìròyìn lórí bó ṣe ń lọ lẹ́ka bẹ̀ tá a máa yọ wa sí etí ìgbọ́ yẹn. Gẹ́gẹ́ bí ìṣe wa, bá ti bá ń wá nǹkan fìdílé, dákun ẹ bá ń wá nǹkan fìdílé, ká bá ń fi ìkàlẹ̀ sí ká tó jọ máa ká lọ lọ́jọ́ títòní. Ìròyìn pọ̀ nínú ìwé kọ́bọ̀ lè tí mo kó wá sí etí ìgbọ́ yín lọ́jọ́ títòní o. Ẹ jẹ́ máa mú ní méjì mẹ́ta kájọ máa ṣàgbéyẹ̀wò ká tó jọ máa wo ohun táwọn èèyàn sọ lórí ìròyìn ọ̀hún. Kí ni kò fi wọlé lọ́jọ́ tòní o? Ọjọ́ òpó gistream.com níbẹ̀ náà ni mo ká ìròyìn ọ̀hún mọ́. Kí lóhun tí mo kú ká mọ́ bẹ̀ o? Nípa bàbá wa adẹ́rìn-pòṣónú tó sì jẹ́ àgbà òṣèré lẹ́nu iṣẹ́ rẹ̀, ìyẹn Ayọ̀ Mákùn tí gbogbo èèyàn mọ̀ sí AY. Náà ni ó máa sọ̀rọ̀ tó sì béèrè ìbéèrè ọlọ́gbọ́n kan. Gíga ló béèrè, ó ní ẹ dákun ta ni ìjọ wà fún gan-an? Ta ni ìjọ wà fún gan? Pé ìjọ yẹ kó jẹ́ bí ààbò fún gbogbo ojúlùmọ̀ ni, àti ẹni tó mọ̀yàn àtẹni tí ò mọ̀yàn, àtẹni tó lórúkọ àtẹni tí ò lórúkọ, pé bí àwùjọ bá tiẹ̀ fún ta èèyàn nù, pé ìjọ yẹ kó jẹ́ bí ti irú èèyàn bẹ́ẹ̀ nǹkan yóò gbé òun sá pamọ́ sí o. Ònà ó jẹ́ ohun tó ṣe ni láàánú wípé ìjọ ti ìgbàlódé tá ayé tá wà nù rẹ̀ yìí pé ó dà pé ọ̀rọ̀ ọ̀fẹ́ máa rí bẹ́ẹ̀. Ọkùnrin ọ̀hún sọ̀rọ̀ látàrí bó ti pé níṣe ni àwọn ó ṣe díẹ̀ báyìí ní ìsìn tó ti jẹ́ pé òun fẹsẹ̀ òun tẹ ìjọ. Ó ní kò sí nítorí ohun méjì ń ṣe ni àwọn akọ̀ròyìn agbéròyìn jáde gbogbo ojú ẹ̀rọ ayélujára náà ni wọ́n fi ìròyìn kan léde nípa àwọn tó sì jẹ́ pé látìgbà náà kọ́ lòun bá yà dá a lè tó sì jẹ́ pé bóun ò bá sí Ọlọ́run òun yà mọ̀ sí Olúwa Ọlọ́run bá òun nù ìyàrá ni. Ó ní àwọn ní kò pẹ́ lòun bá tún wò pé jẹ́ kóun tún lọ wá ilé ìjọsìn míì kóun tún darapọ̀ mọ́ wọn. Lòun bá débẹ̀ ó ní kò sì pẹ́ náà ni wọ́n tún yan òun mọ́ ara àwọn ìgbìmọ̀ fún ètò kan tó ń bọ̀ lọ́nà nínú ìjọ náà. Ó láwọn jẹ́ ohun tó ṣe ni láàánú wípé ó yà wọ́n lẹ́nu gidi gan ni pé kò pẹ́ sásìkò náà ni wọ́n tún padà wá gbà wọ́n pé nítorí ìdí èyí kọ́ àdígbà ọláyìí láti mọ̀ tẹ̀síwájú pẹ̀lú ìgbìmọ̀ ọ̀hún o, nítorí àwọn nǹkan kan tá a gbọ́ nípa rẹ̀ tó ṣe ìwà tá a gbọ́ ń parẹ́ ńkọ́ ìwà òun kù díẹ̀ káàtó, nítorí náà nǹkan àádà òdúró náà nínú ìgbìmọ̀ yìí. Òun sì pé ó dà kò sí wàhálà, tẹ́ ẹ bá ti fẹ́ náà ni mo bá yín fẹ́. Ló wá mú kárákùnrin náà mọ̀ béèrè pé ẹ dákun ta ni irú ìjọ ta ni ìjọ yẹ kó wà fún? Mo ṣe bí apẹ́ ẹsẹ̀ Kristi náà là ń tẹ̀lé, pé kí a ló dé tó jẹ́ wípé báwùjọ bá tẹ̀ ta nínú ìjọ náà àti wọ́n máa pọ̀ wọ́n ta nínú ọ̀rọ̀ ọ̀hún jòótọ́ ọ̀rọ̀ ọ̀hún ò jòótọ́. Ó yẹ kí ìjọ tẹ̀ fàǹfààní pé ìjọ à ń tẹ̀lé ìwà Kristi, ó yẹ kí wọ́n fi irú àǹfààní bẹ́ẹ̀ lẹ̀. Kò sí yẹ kí gbogbo irú wà báyìí kò tún yẹ ká máa bá irú àwọn wà báyìí nǹkan kò tún yẹ ká máa bá nínú ìjọ. Ẹ wò ó, àwọn èèyàn kú fi èrò tiwọn sílẹ̀ o, kódà oníkúrukú ló sọ bó ti yé òun sí. Ẹ jájọ wo méjì mẹ́ta nínú táwọn èèyàn sọ. Ẹnìkan rẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Golden Sylvester. Only truth be told, our today churches have the tendency of breaking you more than the world will. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Chidiebere sọ wípé when you find another church and they call for a program,
charge them professionally and watch them leave you alone. Èmi bẹ́ẹ̀ tó rúkọ jẹ́ Mr. Ahemefula sọ wípé the church is for everyone. It's also for no one. And this is why many left for the sake of their sanity. Ọlọ́run dákun gbà wá o kó sì máa tọ́ àwọn ènìyàn rẹ̀. Ẹ wò èmi pọ̀ ń bẹ́ ọmọ pọ̀ ń bẹ́ ní wẹ́rẹ́ ní Kwara Ṣẹ̀ṣà ojú òpó Starblog náà ni mo tún ka ìròyìn eléyìí mọ́ nípa arábìnrin Sophia Momodu tó jẹ́ bébí mama sí gbajúgbajà ló mọ̀ọ́ká òṣèré olórin takasúfèé Obio ìyẹn Davido náà ló tún sọ̀rọ̀ ló tún mẹ́nu lé ọ̀rọ̀ Davido lẹ́yìn fans mi ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò yìí ń bá yín jà o ẹyẹ tí ajá fi ń bá ọmọ rẹ̀ ṣeré náà ló fi ń gé ìjà pé kí a ló dé àti mo ti kúrò lórí ọ̀rọ̀ Davido sì wá máa pé gbà wá nímọ̀ràn gbà wá méjèèjì nímọ̀ràn ká padà bọ̀ síra wa o ká padà mọ́ ṣe wọlé wọ̀de pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ mọ́ kò sóhun tó jọ bẹ́ẹ̀ láàrin ara wa ti move on man èmi ti move on mo ti kúrò lórí lẹ́fùn nù pé ọmọ náà ló dà mí àti rẹ̀ pọ̀ kódà ó jẹ́ kó di mímọ̀ ni tí ó tóun ti gbúrò àbí fojú gan ni Davido fúnra rẹ̀ báyìí ni yóò ti mọ́ lọ bí ọdún 5 pé kí a lóde ká tó sọ̀rọ̀ ká tó wí ká tó wí bí ẹ̀yin fáǹsì ó ti mọ̀ pé ẹ fẹ́ mọ ọ̀rẹ́ mi àti Davido papọ̀ pé rárá o alátì ò lè ṣẹ́ ni o yóò sì dá ò bó ní kálukú bá kọ̀ bó bá rẹ̀spẹ̀tì ara rẹ̀ ṣe ni kẹ́rí àrí wípé ẹ mẹ́nu pọ̀ lórí ọ̀rọ̀ wọn nítorí pé kí ni o kò sí ọ̀rọ̀ níbẹ̀. Ẹ wò ó kódà àwọn fáǹsì ọ̀hún kódà pé ṣe ni wọn tún fara mọ́ èrò àǹtí ò pé kí a ló dé gan àǹtí ẹ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Davido ẹ̀yin náà lẹ̀ ń wá tẹ́sán ẹ kàn fi kíní wọn ẹ kàn fi ń wá tẹ́sán ni pé Davido ọ̀hún gan mi àrò pé ó fìgbà kankan báyìí ó fìgbà kan mẹ́nu lé ọ̀rọ̀ yín tó sì jẹ́ pé gbogbo gbà ẹ̀yin náà lẹ́mọ̀ pé Davido báyìí o Davido tọ̀hún o ntí ẹ̀ rí ntí ẹ̀ rí tí ẹ̀ ro kódà ìwà apá ọ̀dọ́ rẹ̀ kódà ìṣègbà ìṣàwò pé ẹ̀yin náà yé mọ̀ wá tẹ́sán ká ẹ wò ó ẹ̀yin tèmi ẹ má jẹ́ pẹ́ ń bẹ̀ kí ni ohun táwọn èèyàn sọ lábẹ́ ìròyìn ọ̀hún ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Mercy Blog ó ní I have never seen Davido talking about her, but every AK market days she is mentioning his name because she knows bloggers will make it go viral. Hello, Gift sọ wípé nobody is forcing him on you. We love him with Chioma. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Igu ó ní congratulations ma. You are trending again. Èrò àwọn èèyàn ni wípé ẹkọ̀ fi eléyìí tá ń sọ yìí ẹkọ̀ fi ń wá tẹ̀sán náà ni pé dalè máma dalè ń bẹ̀ wọ́n nílò gbogbo àwọn nǹkan bíi eléyìí. Ẹ wò ó ẹjẹ́ tún wo ìròyìn mi ò lè tí mo tún gbé wá fún yín lọ́jọ́ títò ní kí n tó máa dágbére. Ẹ ti máa gbọ́ kí ló ń tẹ́ ti máa gbọ́ yín náà ti máa gbọ́ torí kékeré ni ọ̀gbẹ́ni Gègé náà ni ó ti da gbogbo ẹ̀rọ ayélujára rú látàrí kíni látàrí bó ti kí òrùka bọ obìnrin rẹ̀ lọ́wọ́ eléyìí sì mọ́ kí gbogbo ẹ̀rọ ayélujára máa kún hurunhurun pàápàá jùlọ àwọn ọkùnrin wípé àṣebáyé ṣe rí rèé ṣe ẹni tí ń gba gbogbo wọn mọ̀ràn pé dákun yẹra fún obìnrin ò dá obìnrin ò ṣe tẹ̀lé obìnrin ò ṣe ṣe kíní kan fún pé lẹ́ṣọ́rà tí ń lẹ́ṣọ́ àwọn èèyàn mọ̀ ti di ẹni tó ṣe bẹ́ẹ̀ ohun tó pé àmọ́ ṣe náà mà ni ó ṣe yé èyí ló mú kí pàápàá jùlọ àwọn ọkùnrin lọ́tún lọ́sì máa jáde máa sọ wípé obìnrin àwọn táwọn ti torí àwọn ìdánilẹ́kọ̀ọ́ gègé àbí kí ní ń jẹ pé àfi káwọn ó mọ̀ mọ́ báwọn ti padà nítorí pé kí ni ọkùnrin yìí mọ̀ ti bà nǹkan jẹ́ jìnnà bẹ́ẹ̀ máa rí nǹkan bẹ́ẹ̀ máa rí ojú ayé báyìí ẹ wò ẹyẹ èèyàn kódà ọ̀ṣẹ́ rí ẹni tó jẹ́ bí àbúrò gègé àwọn tún sọ̀rọ̀ ó ní ẹ wò gègé tó ṣe ìgbéyàwó yìí kódà àwa tá a jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ gan àgbọ̀n parẹ́ bẹ́ẹ̀ ni pè wá sí ojú àgbò nítorí pé kí ni ó dàbí pé béèyàn ò bá tún máa darapọ̀ máa bá tún máa fìwé pé èèyàn náà ẹbí èèyàn bá èèyàn tún gbọ́dọ̀ máa lórúkọ tó sì máa lówó yàtọ̀ kó tó di wípé wọ́n mọ̀ fìwé pè wá nítorí pé kí láwá tá a jábúrò rẹ̀ gan kódà
àti níbi ìgbéyàwó ọ̀hún. Ẹ wò ó ká mọ̀ pẹ̀ ń bẹ́ẹ̀ kí lóhun táwọn èèyàn sọ ní abẹ́ comment section. Ẹnìkan rèé tó nígbà rẹ̀ ń jẹ́ Blessing Ongu ó sọ wípé some men have left their peaceful relationship because of this guy's advice. Una never see anything. Eléyìí mọ̀ tún gbẹnu tán o. Èkejì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Mr. Aisa sọ wípé so Gege was fooling us since. Ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Adéwálé Stephen sọ wípé na AI Gege o, na AI Gege already said it. If you see any woman with him, na AI. Ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ arábìnrin Mary sọ wípé after he don make good relationship go down the drain. Bẹ́ẹ̀ làwọn míì ń pe ẹ wò ó ẹyẹ yàkẹ́ tó máa tẹ̀lé àmọ̀ràn àwọn lẹ́sọ̀rọ̀ ẹ̀rọ ayélujára ẹ mọ̀ ṣàgbéyẹ̀wò rẹ̀ kẹ́ ẹ mọ̀ gbé sọ́tún gbé sósì kẹ́ẹ̀dì eléyìí tó bá ìgbé ayé tí ń kẹ̀dì mú kì í sì ṣe pé gbogbo tó bá ti tú sílẹ̀ fún yín lórí ẹ̀rọ ayélujára ìlẹ̀yìn náà mọ̀ lẹ́mọ̀ gbé sẹ́yìn ẹ̀dẹ́mọ̀ tì lẹ́yìn pé lóòótọ́ bẹ́ẹ̀ ni orí tó ó dàbí ẹni wípé ọ̀gbẹ́ni Gẹ̀gẹ́ àbí kí ni ń jẹ́ ńkọ́ ó yọ ṣọ́ọ̀kì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí ò sì yóò dà pé kò tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀. tó ẹ̀yin tèmi ẹ wò ó àrímọ̀jù báyìí lọ fáwọn ìròyìn tá a ti kó wá sí etí ìgbọ́ yín lọ́jọ́ tó ní tó kù tó dìgbà mìíràn nígbà tí mẹ̀sìn yóò ti jọ láǹfààní àtijọ́ fojú kan ara kó tó dìgbà náà ayọ̀ báyìí láti jọ pàdé orúkọ mi ò yí padà Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni mo jẹ́ ó dìgbà.